Orúkọ tèmi ni Dr. Glory Adéwọyè, oníṣègùn òyìnbó ni mí, mo dẹ̀ tún jẹ́ agbátẹrù Yorùbá Nation ní ìjọba ìbílẹ̀ Ìbẹ̀jú Lẹ́kì. Ẹ ṣé gan màmá wa, nígbà tí à ń bá kíní anthem yẹn lọ, ó ní àwa ni ìmọ́lẹ̀ adúláwọ̀. Kí lẹ lè ṣàlàyé fún wa lórí ìmọ́lẹ̀ adúláwọ̀? Àwọn wo ló ń pè bẹ́ẹ̀ gan-an ká tó máa béèrè pé ta là ń bá sọ̀rọ̀ gan-an? Ṣé rí ọ̀rọ̀ yẹn ó jìn, ọ̀rọ̀ tó jìn gan-an ni, ọ̀rọ̀ tó jìn gan-an ni. Tá bá pè èèyàn nímọ́lẹ̀, ó túmọ̀ sí pé ibikíbi tó bá dé ó máa tàn bí òòrùn, ó máa ṣe àǹfààní fáwọn èèyàn tó bá wà ń bẹ̀. Àwa ni ìmọ́lẹ̀ adúláwọ̀, àwa ni ìmọ́lẹ̀ ilẹ̀ Áfíríkà, nítorí pé kò sí nǹkan tẹ́ ẹ̀ fẹ́ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ rí. Ọgbọ́n ń bẹ, ìmọ̀ wà, oògùn ń bẹ, ogun tún wà. So gbogbo nǹkan la ní, òun ló jẹ́ kó máa pè wá ní ìmọ́lẹ̀ adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀. Ẹ bá wa ṣàlàyé, ta ni màmá wa Dr. Glory Adéwọyè? Ta ni màmá ta ló ń pè bẹ́ẹ̀ gan-an? Nítorí pé ẹlòmíì ló lè jẹ́ pé àkọ́kọ́ tó máa rí yín nì, wọ́n lè ti máa gbúrò orúkọ yẹn, ẹlòmíì dẹ̀ lè má láǹfààní àti mọ̀. Ẹ tètè ṣàlàyé fún wa, nítorí ibi tá à ń lọ gangan, àwọn màmá wa, àwọn obìnrin wa, àwọn àǹtí wa, àwọn sìstá wa lórí ọ̀rọ̀ Yorùbá Nation pọ̀ máa dá sí ní tó wà ńlẹ̀ yìí. Bọ̀ ta ni màmá wa Dr. Glory? Dr. Glory Adéwọyè jẹ́ ajìjàgbara. Láti ìgbà tí mo ti wà nílé ẹ̀kọ́, mi ò fẹ́ ìyànjẹ. Mo jẹ́ ẹni tó jẹ́ pé akíkanjú obìnrin, ajìjàgbara ilẹ̀ Yorùbá. Nígbà láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, torí ó tó gẹ́, gbogbo ìyà tó ń jẹ ọmọ Yorùbá ó ti tó gẹ́. Tá bá ní ká wò gbogbo ohun àlùmọ́ọ́nì tí Nàìjíríà fi ń ṣòwò, ilẹ̀ Yorùbá ló pọ̀ sí jù. Àwa nìyà dẹ̀ ń jẹ jù. Àwọn kan wọ́n ń powó lẹ́kọ̀ọ́, wọ́n ń kó lọ sí òkè ọya, wọ́n ń kó lọ sí north, wọ́n lọ fi ń tùlù wọn ṣe. Àwa gan tá a lówó, àwa la lépo, àwa la ní gold, àwa la ní palm oil, àwa la ní bitumen ọ̀dà tán fi ń ṣe títì, àwa la ní diamond. Ẹ dárúkọ ẹ̀ nínú bíi ìdásí nǹkan ọgọ́rùn-ún tí Nàìjíríà fi ń ṣe owó, tó fi ń ṣe ohun àlùmọ́ọ́nì. Yorùbá nìkan ní 105. Kí ló dé? Àwa dẹ̀ nìyà ń jẹ jù, ó tó gẹ́. Tíyà bá jẹ mí, ìyà ò gbọ́dọ̀ jẹ àwọn ọmọ mi. Ìjàngbara tá à ń jà yìí àti ẹ̀ máa jẹ́ ń bẹ̀, ṣùgbọ́n káwọn ọmọ wa kán má bàa jẹrú ìyà tá à ń jẹ. Òun ni Yorùbá ṣe fẹ́ gba ẹ̀tọ́ wa. Ẹ̀tọ́ wa là ń jà fún. Àpariwo ogun, àpariwo ọ̀tẹ̀, kán yé pa àwọn ọmọ ìyá wa mọ́ bí ẹni pẹran. Mo ń wo program kan lórí social media, èèyàn kan sọ pé ẹ̀mí màálù àti ẹ̀mí èèyàn bákan náà ni. What an insult, what an insolence. Ẹ̀mí màálù àti ẹ̀mí èèyàn déédéé ni. Ẹ̀rí gbọ́rọ̀ yẹn ó wúwo gan. Lọ́dọ̀ tí wá ń bí, ẹ̀mí èèyàn ó tóbi ju ẹ̀mí màálù o. Torí ẹ̀ a fẹ́ wàhálà, a fẹ́ di ilẹ̀ bàbá wa mú. Irú wa yà gbọ́njú bá ogun, ìrọ̀rùn la gbọ́njú bá, ìrọ̀rùn la dẹ̀ fẹ́ káwọn ọmọ wa jẹ. Torí ẹ̀ nìyẹn tá a ṣe dìde. A fẹ́ gba ẹ̀tọ́ bàbá wa, fẹ́ gbalẹ̀ bàbá wa. Ẹ bá mi ṣàlàyé, tẹ bá ní a fẹ́ gba ẹ̀tọ́ wa, a fẹ́ gba ẹ̀tọ́ bàbá wa, kò yẹ lòmíì, a ní a fẹ́ dá dúró, a fẹ́ kúrò nínú Nàìjíríà. Ẹlòmíì rò pé bóyá a máa kóra wa lọ sílùú míì ni. Kí ni nǹkan tó mean? Kí ni nǹkan, báwo ló ṣe máa ṣẹlẹ̀ nígbà tá a bá ń sọ pé a fẹ́ dá dúró, a fẹ́ gbòmìnira? Òmìnira bó la fẹ́ gbà? Ilẹ̀ bó la ń lọ? Tí à ń kó lọ ilẹ̀ Haúsá ni, ilẹ̀ Ìgbò la ń lọ ni, àbá ń kó kúrò lórí ilẹ̀ tí a ti wà lórí ẹ̀ tẹ́lẹ̀ ni? Ilẹ̀ tá a wà náà la máa wà. A fẹ́ kúrò lábẹ́ ìjọba Nàìjíríà. Ìtàn gérí wa yẹn ó tó. Nàìjíríà wọ́n ń gérí èèyàn ni, ó tó. Ìyà ń jẹ wá, ó ti tó gẹ́. Àwa ò fòṣèlú mọ́ o. A fẹ́ jọba amúnisìn. A fẹ́ kúrò lábẹ́ àwọn amúnisìn ká dá dúró. Ẹ máa gbọ́, kí náà ń pè ní orílẹ̀-èdè? Ìtumọ̀ orílẹ̀-èdè ni orílẹ̀ ibi tán ti ní èdè tó yẹra wọn
èdè wa ò yéra ní Nàìjíríà irú mi sìn mi ò gba Haúsá káti ẹ̀ ní mo gbọ́ Ìgbò mo lọ kọ́ ni torí ìgbà tí mo lọ sáàbù ńlẹ̀ Ìgbò tipátipá ni mo fi kọ́ Ìgbò mi ìtàn bá sọ mi ò gbọ́ Kàlàbá so a lè jọ ṣe kó jọra wọn pákó àti rọ́bà wọn lè lẹ̀ mọ́ra wọn lè ṣe pọ̀ ẹ lè fi náílọ̀nù àtàṣọ kẹran pọ̀ kẹlẹ́ fi ṣe stáìlì kó ṣeé ṣe awọ la máa fi ń bòlù la fi ń bo pákókó tó dìlù so àwa tá a gbọ́ra wa yé àwọn ọmọ ìyá mi Ogun State ní Kwara State ní Ọ̀ṣun State Ọ̀yọ́ State Ondo State Lagos State àwa lè dé wáyéra wa a fẹ́ dá dúró ó tó gẹ́ àsìnrú mọ́. nígbà tá a bá ní a fẹ́ dá dúró ẹlòmíín ní ǹjẹ́ kàn ṣe pé a fẹ́ dá ogun sílẹ̀ òun làwọn ìyàwó ṣe dáǹsì tó wà ńlẹ̀ torí lóòrèkóòrè a rí i pé táwọn tó ń ṣe òṣèlú tó bá fẹ́ ṣe òṣèlú àwọn ìyá wa náà ló ń bá sọ̀rọ̀ wá wọnú ọjà lọ wá lọ bá àwọn market women àwọn kìnnìkan association but a rí nísìnyí pé àwọn ìyá wa ò bá wa dá sí ṣé kàn ṣe pẹ́rù ń bá wọn pé ogun kan lẹ máa fẹ́ dá sílẹ̀. ẹ jẹ́ kí n yànnà náà bẹ̀ yẹn àwọn obìnrin míì wọ́n fẹ́ dá sí o ṣùgbọ́n ẹ̀rù ìbọn ń bà wọ́n nítorí pé àwọn olóṣèlú wọ́n ń dún mọ̀wúrú mọ́ wa ṣùgbọ́n ìwọ tó bá mọ̀ pé ọmọ ọkọ Oòduà ni ẹ́ mo wá ń sọ mo ní èèyàn ò jẹ́ tó bá yìn mí lọ́tà àbọ̀n méjì ọmọ àlè ni ẹ́ owó èsì ọ̀tà àbọ̀n ẹni mi ò jẹ́ ju ọ̀tà àbọ̀n kan kò dẹ̀ sọ́tà àbọ̀n kankan ọmọ Yorùbá ni mí Oòduà ni mí tọkàntọkàn ṣé ó ti yé yín kí náà ń pè ní ọ̀tà ta ló kọ́kọ́ yìnbọn Ṣàngó ló kọ́kọ́ yìnbọn ń jọ sí ṣé ó ti yé yín Ṣàngó dẹ̀ rèé ó wà lára àwọn alálẹ̀ Yorùbá so kò síbọn kan tó lè fi alẹ̀ mọ́ wa ẹ̀yin ìyá wa ẹ bọ́ síta ẹ̀yin obìnrin ẹ bọ́ síta tí ogun bá fẹ́ tí a bá fẹ́ tá bá fẹ́ túlù kan ṣe obìnrin ni gẹ́gẹ́ bí onígbàgbọ́ mo rí kà nínú Bíbélì nínú ìwé Genesis orí 3 ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún nígbà tí Ọlọ́run tó ń ṣe ìdájọ́ ó ní èmi yóò fi ọ̀tá sáàrin ìwọ àti ejò láéláé mi ó ní òun yóò pa ọ́ ní kìkísẹ̀ ìwọ yóò sì fọ́ ọ lé orí gbogbo obìnrin àgbáyé agbára láti ṣẹ́gun ogun kógun wà lọ́wọ́ wa tí obìnrin bá dìde gbogbo tá a bá fẹ́ ló máa tẹ̀ wá lọ́wọ́ ẹ̀yin obìnrin ilẹ̀ Yorùbá ẹ dìde o ó tó gẹ́ o ìtàn fáwọn ọmọ wa ṣòfò tó ìtàn fáwọn ọmọ wa tán fi ṣòfò ó tó àìmọye ọmọ tán ti pa àìmọye ọkọ tán ti pa ó tó gẹ́ ẹ jẹ́ ká dìde ká gba ẹ̀tọ́ wa àsìn àwọn amúnisìn tán máa pa wá bí ẹran mọ́ àsìn wọn mọ́ o a nípa gidi láti kó ẹ gbàgbé nípa àwọn olóṣèlú ta ló ń jó lóṣèlú àwa kọ́ la gbé wọn síbẹ̀ ni ẹ má jẹ́ kán fowó tàn yín jẹ wọ́n á gbówó wá wọ́n á gbèrè sí wá wọ́n á fún ẹ ní 500 naira 500 naira kò ra kò tẹ́ gidi jẹ kò tẹ́ gidi 500 naira ò rà jẹ wọ́n ní wọ́n ń pín 10,000 naira yọ mú 10,000 naira lọ sọ́jà o ò lè ra báàgì ìrẹsì kan gbogbo ìyẹn la fẹ́ fòpin sí káàtì ẹ̀ wá ló ra báàgì ìrẹsì kan pátápátá ìwà àtàwọn ọmọ wàá jẹ lóṣù kan ẹ má gbowó ẹ má gbà rẹsì ẹ̀tọ́ yín ni kẹ́ gbà ẹ̀tọ́ àwọn ọmọ yín ẹ má jẹ ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ má jẹ mọ́ oúnjẹ ṣó ti yé yín mo rántí ńgbà tí máa fi ṣe tán iṣẹ́ wà ńlẹ̀ rẹpẹtẹ níbi iṣẹ́ mẹ́rin ni wọ́n fi ń bẹ̀ mí ṣé ni mò ń yan ọbọ tí mò ń ṣakọ pé mi ò lè ṣiṣẹ́ I can't work gẹ́gẹ́ bí olóyìnbó ibi tó wù mí ni mo mú ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní 1980s nìyẹn o 84 ibi tó wù mí báyìí ni mo náwó sí ni mo ti ṣiṣẹ́ nígbà tí mo parí ẹ̀kọ́ mi ṣùgbọ́n ń sìn ọmọ lọ sí yunifásitì à á ṣe wàhálà ikùn mọ́ọ̀tún á bọ́ sí tòsí ká tó rán ọmọ lọ sí yunifásitì nígbà tán bá jáde tán wọ́n á tún jókòó tì wá à tún bẹ̀rẹ̀ sí ní bọ́ wọn ó tó gẹ́ ẹ̀yin obìnrin ẹ dìde. màmá wa mo rí i pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ̀ ń sọ tìtara ni bẹ́ẹ̀ ni kí nìdí gan ṣé kìíní ṣe dandan ni pé ká dá dúró ni. dandan ni dandan ni o dandan ni àwọn olóyìnbó máa ń sọ kinní kan wọ́n ní wherever your treasure is there lies your heart treasure wá wà nù ilẹ̀ Yorùbá a mọ̀ pé ẹ wo ẹ̀kan látọ́ ni dó ń tán ni mọ́ ìtẹ̀ ẹ̀tàn wádòye ó tó gẹ́ a fẹ́ lọ à ń lọ àfógun
àfẹ́ jà tí ọkọ àtìyàwó tí ìbágbépọ̀ wọn ò bá wọ̀ mọ́ wọn á lè rọra fira wọn sílẹ̀ ìbágbépọ̀ wa àtàwọn elédè míì kò wọ̀ mọ́ àwọn ọmọ ìyá wa a fẹ́ dá jókòó ó tó gẹ́ Yorùbá nation now no going back. ká tó máa mú ètò yẹn wá sílẹ̀ nítorí àsìkò àwọn kan ní ọ̀rọ̀ ẹ̀sìn la gbé dání ẹ bá mi ṣàlàyé ẹ̀ fáwọn ìyá wa àtàwọn bàbá wa àǹtí wa àbúrò wa àwọn ọmọ wa kẹ́ tó wá bá mi sọ̀rọ̀ lórí àwọn yúùtù wa àwa parí ètò náà. ẹ ṣe rí gbogbo ẹ̀yin tó ń sọ fún pé ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn kan ní tí Yorùbá nation bá délẹ̀ ẹ̀yin Christian ẹ̀ nílé lọ ṣọ́ọ̀ṣì wọn kò sẹ́ni tó ní kó máa ṣe rí ẹ̀sìn nọ́mbà fẹ́ bẹ́ẹ̀ ni n tó bá wù ẹ́ lọ́kàn ẹ̀ nọ́mbà fẹ́ bóun ẹ̀ kò ṣe Muslim Ọlọ́run gbọ́ ẹjọ́ ta lọ́lọ́run ti sọ̀kalẹ̀ sẹ́yìn kùlé ẹ̀rí tó sọ pé ẹ̀sìn Islam ló máa wọ ọ̀run o àbí tó sọ̀kalẹ̀ síwájú ilé tó ní ẹ̀sìn Christian ló máa gbé ẹ dọ̀run ẹ̀sìn tá a dẹ̀ bá láyé kò sẹ́ni tó sọ fún yín pé kò ní wọ ọ̀run o ọ̀run ló mẹni tó máa là ṣó ti yé yín ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí o Yorùbá nation kò sí nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́sìn ẹ̀yin ọ̀dọ́ wa ọjọ́ ọ̀la yín là ń jà fún ẹ dìde kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wa ẹ dìde kẹ́ ẹ tì wá lẹ́yìn ó tó gẹ́ Yorùbá nation no going back. ẹ wá bá mi kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bẹ́ẹ̀ látòrí àwọn ọba wa títí lórí gbogbo àwọn bàbá wa tí wọ́n ń ṣe ìgbésẹ̀ lọ́tún lọ́sì ẹ wá bá wa kí bàbá wa Chief Sunday Igboho àkí bàbá wa Pa Adébánjọ àkí bàbá wa Ìbà Gani Adams àkí Professor Banji Akíntóyè àwa kásẹ̀ lẹ̀. ẹ ṣe gan ni àwọn akọni nìyẹn àwọn akọni ti gbà wá ẹ jẹ́ kí wá bẹ̀rẹ̀ nítorí pé tí ò bá sí ti Chief Sunday Igboho gbogbo wa abẹ́ ilé abẹ́ pílò wa akọ̀ǹsókún náà ni wọ́n tún ti já mi lẹ́ẹ̀kan o wọ́n tún ti nà mí o wọ́n tún ṣùgbọ́n nígbà tí Sunday Igboho jáde ó kí wá láyà Sunday Igboho lágbára Ọlọ́run ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ bàbá mi bẹ́ẹ̀ bá ṣe ń lù á máa dún lórúkọ Jésù kò sógun kankan o àtẹ̀yìn àtàwọn ọmọ yín àti gbogbo àwọn ìdílé yín gbogbo ẹnikẹ́ni tó bá ní okùnbi tẹ́ máa gbà ilẹ̀ alanu agbé wọn mi bó ṣe gbé Kórà Dátánì àti Ábírámù ẹ̀mí yín á pẹ́ lórí ilẹ̀ ẹ ṣe tẹ̀ta wá jí ṣí Sunday Igboho in fact mo lè kúnlẹ̀ fún yín bí tí mo wà ẹ ṣe o ọpẹ́lọpẹ́ yín tí ò bá sí ti yín àwọn olórí burúkú ìwọ̀n kan máa pa wá bí ẹni pa ẹran ni àdúpẹ́ o ẹ̀yin ọba wa kábíyèsí orí adé o mo wólẹ̀ forí adé o adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o ìrùkẹ̀rẹ̀ adókinni o àṣẹ apẹ́ lẹ́nu gbogbo àwọn kábíyèsí wa ìjà yín là ń jà o láyé àtijọ́ ọmọ ọba lèmi náà nílùú Àkúrẹ́ láyé àtijọ́ mo rántí oríkì wa kan wọ́n ní ọmọ rúbọ kéyìí rẹ̀ karùn-ún àná wọ́n ní tí bàbá yẹn bá fẹ́ rúbọ ó máa lọ wá ọmọ ó máa ní kán bá wá ọmọ tó fine ó máa pàṣẹ ní kán gbé wá wọ́n ti gbàṣẹ lẹ́nu yín o a fẹ́ dá àṣẹ yẹn padà sí ní lẹ́nu káwọn kábíyèsí wa àwọn ni gọ́vnà àwọn kábíyèsí wa àwọn ló yẹ kó jẹ́ pírẹ́sídẹ̀ǹtì wa kán máa pàṣẹ ẹ máa wò ó ẹlòmíì á ṣe nǹkan nílùú ńsìn tí kábíyèsí bá sọ̀rọ̀ á lọ fẹjọ́ ẹ̀sùn gọ́vnà wọn á ní wọ́n fẹ́ yọ wọn á máa dúnkòkò mọ́ yín wọn á máa dún mọ̀ọ́rù láyé ẹ̀yin ńlá láṣẹ ìkejì òrìṣà ṣó ti yé yín lágbára Ọlọ́run àṣẹ ò ní bọ́ lẹ́nu yín o bàbá wa Ayọ̀ Adébánjọ ẹ ṣeun o ẹ ṣe tẹ̀ tì wá lẹ́yìn tẹ́lẹ̀ mo rò pé ẹ̀fẹ́ tì wá lẹ́yìn ni ṣùgbọ́n wọ́n lẹ̀ ti tì wá lẹ́yìn àgbà yín adalẹ́ my daddy my fine daddy Professor Banji Akíntóyè lágbára Ọlọ́run àgbà yín adalẹ́ ẹ fẹ́ wú parí ẹ fẹ́ rìgì jòbè gbogbo àwọn ọmọ wa náà tán wà ní diaspora ẹ ní ṣìṣe o ẹ ní ṣìjẹ gbogbo ẹ̀yin tẹ́ ń support wa ẹ ní ṣìṣe ẹ ní ṣìjẹ a máa júṣe fún yín o Koiki Media Koiki ẹ yá kí n sòótọ́ ọ̀rọ̀ kan Koiki program Koiki ni mo kọ́kọ́ watch lórí Facebook tó já mi sọ̀rọ̀ Yorùbá ìgbà yẹn òyìnbó ni wọ́n yìí sọ náà sọ súnmísúnmí mo ní arákùnrin tó sọ rẹ̀ gbogbo ohun tó sọ kò dẹ̀ yé mi o mo wá yá jókòó mo wá baralẹ̀ ni mo gbọ́ mo ní èmi náà ti ń rò ó tipẹ́ pé ìyá yìí pọ̀ jù kílẹ̀ báwo la ṣe fẹ́ jáde Koiki
lágbára Ọlọ́run iléeṣẹ́ yẹn á máa ròkè ẹ ní fẹsẹ̀ kọ ẹ ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ o a máa júṣe fún yín o gbogbo àwọn ẹlẹgbẹ́ mi tájọ ń ṣe tájọ ń jìjàgbara ẹ níbẹ̀ jù lẹ́kí lágbára Ọlọ́run àṣeyè lálákànṣepo àṣeyè ní gbogbo wa máa ṣe o gbogbo ohun tá a bá dáwọ́lé a máa já sí rere o ẹ ṣé mo dúpẹ́ o Yorùbá ẹ dìde ọmọ Yorùbá ẹ dìde àsìkò tó ọmọ Yorùbá ẹ dìde ọmọ ẹlẹ́ran wa ń jẹgun ọmọ aláṣọ wa ń gàkísà ẹ wo ọmọ ẹlẹ́ṣin wa tá à ń fẹsẹ̀ rìn àwọn ọmọ ẹrú wa ń gẹṣin hàn wá ó tó gẹ́ ilé tó lọ ilé yá. well àníri jù báyìí lọ tá a bá parí eléyìí ẹ tún máa retí bàbá wa Bishop Adéyẹmọ ẹ rántí wọn àwọn kan ní ẹlẹ́rìí kẹ́kẹ́kẹ́kẹ́ ni bàbá yẹn ìwé tí wọ́n kọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation à ń mú padà bọ̀ báyìí lẹ́ẹ̀kan sí i adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o Yorùbá Nation no going back.